Péálì, Eléó, Iyebiye. Orúkọ kan pé òkúta ni òun ló amúdàmọ̀ ìyàtọ̀ sí kété ìyẹn òkúta iyebíye yòókù kò jẹ́ pé Ọlọ́run ṣẹ̀dá sínú ayé líbe. Èèyàn kan gbajúgbajà èèyàn bíi bàbà èèyàn bíi fàdákà èèyàn bíi wúrà èèyàn orin oríṣiríṣi lónìí àkòrí mi Péálì, Eléó, Iyebiye wàá ṣe àwárìrì àfiwé àti àlàyé wàásù Jésù Kristi nínú Mátíù orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrùndínláàádọ́ta àti ìkẹrìndínláàádọ́ta. Ibẹ̀ ni Jésù lè ti tẹnu mọ́ ìjọba Ọlọ́run kò ń yá wàásù rẹ̀ kí Jòhánù Bátísínà kò ti kéde rẹ̀ ṣáájú ìjọba Ọlọ́run yóò dàbí ọ̀rọ̀ olùṣọ́ Eléó olóko kan pọ̀ olùṣọ́ ọ̀nìyàn kẹrìnrìn àjò kọrin ká lọ síbi kan jìn kónú kan wá ká kẹ wá Péálì, Eléó, Iyebiye. Péálì kan yàtọ̀ kò jẹ́ pé bíi ti ìgbàkànnìyàn bá wá góòlù góòlù ti Áfíríkà góòlù ti Ghana góòlù ti Nàìjíríà góòlù ti orílẹ̀-èdè múrìn kan gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ọ̀ra ṣùgbọ́n èyí kọjá kún dáa jù lébẹ̀. Jésù wí ìjọba Ọlọ́run ó dàbí Péálì, Eléó, Iyebiye kọ́ nìyẹn kan ń jákúndé rí wí ó yóò mọ jù bẹ́ẹ̀ yìí ìráyé mọ̀ yọ ká sí ọta ọkọ̀ àjàgbé rẹ̀ ọta olé aláwọ̀ sífìlà ọta kété alẹ̀ kó mú jogún ó mú kété ohun rẹ̀ pátákó ògbèta kí ó rẹ̀ bá yóò pé kẹyọ̀ra Péálì, Eléó, Iyebiye kan ṣoṣo. Kó bá o ṣẹ̀dá ọmọ ènìyàn ọmọ ènìyàn tiraka a gbìyànjú a lọ sílùú òdìkejì a lọ sókè òkun a gbùlù bínibíran a gbọ́n rè a lọ sí abúlé ibòmúrìn oríṣiríṣi kó bá rí èèyàn kó jẹ́ pé ẹ̀yà kan ní orílẹ̀-èdè ra kó jẹ́ pé ọrọ̀ ajé ṣáni tiwọn sábúlé sùlú sí ìlú ńlá kó yóò dé sí lórílẹ̀-èdè ranu kan gan líkété Áfíríkà líkété àgbáyé wà á bọ̀ bá a níbẹ̀ torí pé wọn kàn mú jogún ni pé ká a tà ká a rà ká a ṣò ká a jèrè ó jẹ́ àbùdá ọmọ ènìyàn wá láti Eléó ọmọ ènìyàn wá rìn ká láti lọ́rọ̀ ọmọ ènìyàn rìn ká láti kẹ́kọ̀ọ́ èso orílẹ̀-èdè kò á lọ sí kò á rí ọmọ orílẹ̀-èdè ra kàn yà kẹ́kọ̀ọ́ gboyè olùmúrìn lóhun nìkan ṣoṣo ayọ̀ kẹ́kọ̀ọ́ gboyè kẹgbà dìgírì bíi mẹ́rún lọ́tọ̀ọ̀tọ̀ láì ti pé ó ti di pòfẹ́sọ̀ ó wọ́pọ̀ kí ọmọ ènìyàn kí a tiraka ṣùgbọ́n lọ́pọ̀ gbà kété ò tirakara kété ó mẹ́tẹ̀ẹ̀ta kà ẹ́ wà ní bíi ọlá bíi òkìkí àti bíi ìmọ̀ káwáí kàní ọ̀pọ̀lọpọ̀ gbà alùmọ̀ láìrí dípò Péálì, Eléó, Iyebiye. Wà á mọ Péálì, Eléó, Iyebiye kìí lónìí pé òun náà ni Jésù Kristi òun ni Péálì kò níye lórí òun ni òkúta iyebíye kò jẹ́ pé wẹ́ẹ̀yọ̀ ṣaláre ní kò yóò sọ ọ́ di ọlọ́lá kété wọn kò wà ní bí ọrọ̀ bí ọlọ́lá bí kọ̀yàn dọ́lọ́lá gbajúmọ̀ àti kọ̀nìyàn kẹ́kọ̀ọ́ kété wọn ní pátá nínú ìṣúra ẹyọ kan Péálì, Eléó, Iyebiye ni ọlọ́gbọ́n ni yóò yé wí kó bá gbọ́n kété wọn nìrè bí ìwé mímọ́ ti wí o ikú tètè kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àtòdodo rẹ̀ ìwọ̀n yòókù kórìkù àjà kan mú okun kò ọ́ Jésù Kristi òun ni Péálì, Iyebiye ọba àná ó kọ̀ kẹ́kọ̀ọ́
ọba àrálé ọba àrálẹ̀ ọba gbé okòwò kalẹ̀ kébù ìyàrí kó bá ti mọ̀ tì ní Jésù kété wọn ní pátá òfegè ní yàtọ̀ sí pé ọlé ìwọ̀nba ẹjọ́ kù wọn ní kẹ̀mí rẹ̀ á gbédà yàtọ̀ séyìí ní tí wọ́n rí Péálì Eléó iyebíye Jésù kò ṣe iyebíye kó bá yí ọ̀nà ayé rẹ̀ òṣùra ayérayé ni òun là sílẹ̀kùn ìjọba Ọlọ́run kọ́ bá ní wọ́n ní ànító wọ́n ní àníṣẹ́kù òun lórí ìsun ayọ̀ líbe àti títí ayérayé kété wọn yòókù ká ẹ wà á nì alúmọ́nì ó yóò fún aláyọ̀ fún wọn gbà ráńpẹ́ lùgbàkẹ́ ẹlẹ́ṣẹ̀ kó bá ti yá rí Péálì Eléó iyebíye kó bá ti rí Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ńlá gẹ́gẹ́ bí olùgbàlà olóore ọ̀fẹ́ wàá rí i pé kété ká ẹ lépanú ayé ajakọ̀dà bíntín lójú irú ọ̀nìbà òun ló amúri agbẹ̀ṣẹ̀rẹ̀ agbùpòrè àhunkún kọba yóò mú kùnà ká yà ọ́ nípa pẹ̀lú Kristi Jésù pẹ̀lú Péálì Eléó iyebíye àrùn gbà kún gbèjù sọnù ìbéèrè náà ni wí ṣé wo ti rí Péálì Eléó iyebíye ṣé wo ti rí Jésù gẹ́gẹ́ bí olùgbàlà ṣé wo ti rí Jésù gẹ́gẹ́ bí olùràpadà ṣé wo ti rí Jésù gẹ́gẹ́ bí olùdáǹdè rẹ bí ìwé ẹ̀yìn ṣọ́ọ̀ṣì ẹ̀yìn ṣọ́ọ̀ṣì àìmọye ẹ̀ lọ́ti lọ nínú ọ̀sẹ̀ ṣùgbọ́n ṣé wo ti rí Péálì Eléó iyebíye Jésù olùgbàlà ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀nìkan múrúbọ kẹ́yọ̀ gbà á kò nínú ẹ̀ṣẹ̀ ra ọ̀nìkan jẹ́ pé nípasẹ̀ rẹ̀ òun ní ọ̀nà òun ní òtítọ́ òun ní ìyè ọ̀ní bá dọ̀dọ̀ àbá rẹ̀ ó gbọ́dọ̀ lọ nípasẹ̀ Jésù Kristi òun ní Péálì Eléó iyebíye o kọ́ ta kétékété kọ́ ní kọ́ gbọ́n kétékété kọ́ wà máa yà àbí kọ́ jọ ọ́ lójú inú ayé kọ́ ya gba Jésù Kristi sínú ayé rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà òjò lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbàlà káríbi dé sílé ìjọba Ọlọ́run ire o.